kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀ Pasuma láti kún mi àti èwo lọ́ba fi kún rẹ̀ torí pé àkíkóríṣi nínú ayé ṣe ló yẹ ká yan àwọn akíjà ní dání ó yàtọ̀ gan sákídáre ọpẹ́ fọ́lọ́run àkíyàn láyọ̀ Ọlọ́run fún wa àṣewà bíbù dàrẹ́ lóore tó bá fi fún wa iná ló fi máa lẹ̀ ṣẹ́rọ mọ́tòkùn bí ní ọjọ́ àtọ̀dájọ́ bàbá tóbi àdàmọ́ babalágége. bí bàbá so à ń sọ pé Ọlọ́run dákun jẹ́ kí bàbá pẹ́ fún wa kọ́lọ́run jẹ́ kí bàbá gùn lẹ́mìí wọ́n á máa kọrin kan wọ́n ní kí bàbá pẹ́ láyé kó tún jẹ́ wọn mọ́ ẹ̀mí gígùn ní sànyà kí bàbá pẹ́ láyé kan tún jẹ́ wọn mọ́ Ọlọ́run dákun jẹ́ kí bàbá pẹ́ dáadáa Ọlọ́run jọ gùn lẹ́mìí so kọ́lọ́run bí ìgbà tí làbẹ́ka kọrin kan gbà kan ó ní kó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run àwa ń bẹ̀ ọ́ kó dùn kó pọ̀ kó pẹ́ o à ń bẹ̀ Olúwa bí ti bàbá wa ṣe òkà mẹ́lì Mufti ìlú Ìlọrin ẹ̀mí gígùn Ọlọ́run jó pọ̀ fún bàbá wa Mudiul Markaz àlàáfíà tó pé Ọlọ́run bá wa ṣe fún wọn bàbá àlùbáríkà ni bàbá tàníyàn wọn dá sí Islam àníyàn wọn tún wá dá sáwọn èèyàn àníyàn tún wá dá sọmọdé ó dá ságbà ó tún wá dá sílé bàbá wọn ó dá síṣẹ́ bàbá wọn ó tún wá dá síṣẹ́ Ọlọ́run ó dá síṣẹ́ ànábì so a máa bẹ lọ ni pé Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn a máa sọ pé Olúwa jọ̀wọ́ dákun má pa fà wá Olúwa jọ̀wọ́ dákun má pa fà wá kàn dàgbà kí kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́ kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́ Olúwa jọ̀wọ́ dákun má pa fà wá Olúwa o jọ̀wọ́ dákun má pa fà wá kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́ kàn dògbò kí wọ́n dàgbà kàn jẹ́ wọ́n mọ́. Laqad ja'akum li ilafi. Bismillahir Rahmanir Rahim. لقد جاءكم رسول من أنفسكم وعزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من مولانا شيخ آدم Ọlọ́run bá wa kẹ́ wọn pẹ̀lú àwọn tí wọ́n bí wọn àti àwọn tí wọ́n kọ́ wọn مولانا شيخنا كمال الحدبي Ọlọ́run bá wa kẹ́ wọn مولانا يوسف الإبواجي Ọlọ́run bá wa kẹ́ wọn مولانا فضيلة الشيخ مصطفى السبلول سانوسي رحمة الله تعالى عليه وعلى شيخنا محسن يد وشيخنا عبد اللطيف ياموني وشيخنا جرجيس أخذ رحمة الله تعالى على كل علمائنا أجمعين يا رب العالمين. láì ní fọ̀rọ̀gùn asálàmù sẹ́yìn tẹ́ wà lórí ètò Ọlọ́run bá wa ṣíjú àánú wòyìn pàápàá lórí alájà wa Àbíkẹ́ Rímí Ọlọ́run oníjó bàjẹ́ ẹkú gbogbo gbà Ọlọ́run bá wa ṣíjú àánú. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ rí i pé tọ́pìkì tòní in tó bí a rí i pé àfa wa Ọlọ́run wa wọ́n sẹ́ndì kílípù kan sí mi wọ́n ní àfa wa Alhaj Wasiu Alabi Pasuma èmi èé ṣe ẹni tí ó kúndùn orin gbígbọ́ láti lẹ̀ wá àmọ́ kìí ṣe wọ̀ téèyàn ò bá ti gbọ́ èyí tí ọ̀dà wọ́n á béèrè ìbéèrè kan lọ́dọ̀ àwọn àfáà láwùjọ ẹ rí i pé àwọn tí wọ́n bi léèrè ọ̀rọ̀ ti dáhùn ní kó wá bá bẹ̀rẹ̀ sí ní bọ́ta àtẹni ó mẹ́ntáyé wí àtẹni tó mẹ́ntáyé sọ kó wá náà wá ń dìde tó fi wá ń di pé àwa ń rí àwọn àdájọ́ lọ́dọ̀ àwọn àfáà pé èèyàn tó bá jó lórí òwò náà àtúnwá gbọ́dájọ́ míì lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n lọ́rọ̀ yé àwọn tí wọ́n gbọ́ síláàmù yé gan
wọ́n lẹ́ni tí ń bá ń gbọ́ ó tún wọná wàláálì ànábì sì gbọ́ orin ó wá yẹ ká bi wọ́n léèrè pé ẹ̀yin ṣé wùwà tẹ́ ẹ jẹ́ ẹ̀yin shuyukhul mamlakiya ẹ̀yin àfáà tẹ́ ẹ lọ Saudi lọ gbàké wá tẹ́ ẹ sọ fún wa pé béèyàn bá gbọ́ orin tí ń bá ń kọrin yóò wọná Ọlọ́run ẹ dákun ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tóun náà gbọ́ orin ṣànábì ó wọná ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn sàhábà alikirami tí wọ́n jẹ́ akùnrin tẹ́pọ̀ olórin ni wọ́n bírú àwọn Hassan ibn Thabit àtàwọn míì ṣáwọn náà wọná toró lórin ni wọ́n sì kọrin dọ́dọ̀ Ọlọ́run taari nù wọn tá nẹ́bí sọ wípé orin tí wọ́n kọ yìí ó fi wà àlìjẹ́nnà Hassan ibn Thabit ànábì jẹ́rìí pé pẹ̀lú orin rẹ̀ tí ń kọ yóò wọ àlìjẹ́nnà ndé pé ńgbà tí ó sá nẹ́bì láyé mọ́ ó ń kunrin mọ́sálásí ńjọ́ kan Abu Hurairah radiyallahu ta'ala anhu mbẹ́mbẹ́ Umaru ló kórìíra orin nínú ṣáànú tiẹ̀ kò tiẹ̀ nífẹ̀ẹ́ sí ó wá débẹ̀ ńjọ́ náà ó wá lejúmọ́ Hassanu bunu Thabit pé nínú ilé Ọlọ́run ni wọ́n ti ń kunrin Hassanu náà wá jákin ó ní wa qad anshudu fihi wa fihi man huwa khairu mink sórí nínú mọ́sáàsì ànábì èmi kunrin ń bẹ̀ ẹni ó lóore jù ẹ lọ lọ́dọ̀ Ọlọ́run ó jókòó ó sì gbọ́ ta ló lóore jù lọ òun náà l'Ànábì ẹ rí i pé tọ́pìkì tá à ń bá lọ tẹ́lẹ̀ náà ni pé Umaru ó àìjáàkì àsọ́ọ́lẹ̀ kò jẹ́ ká Ànábì sọ ó gbéra rẹ̀ sípò Ànábì wọ́n rẹligéètì Ànábì ńjọ́ náà àwọn nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀ lójú ayé Ànábì gan tí ó máa jásí pé àwọn èèyàn ó máa bẹ̀rù Umaru látara àwọn nǹkan kan ní tí wọ́n ní páyà Ànábì sí ó gbọ́ nínú ẹ̀ Hassanu ń sọ fún yí pé wa qad anshudu fihi wa fihi man huwa khairu mink mo kọrin nínú mọ́sáàsì Ànábì gẹ́gẹ́ náà ni tí wọ́n torí ẹ̀ ń sọ pé mo kọrin ń bẹ̀ ẹni olóore jù ọ́ lọ́dọ̀ Ọlọ́run fi ń bẹ́ mẹ́ wa qala hayyadaka Allahu bi ruhil qudus kódà ń tó wíńjọ́ tí mo kùnrin ń bẹ̀ náà ni pé Jìbìrìlù ó máa tẹ̀lé ọ káàkiri Ọlọ́run ó máa jẹ́ kí Jìbìrìlù kó máa kún ọ lọ́wọ́ ìyẹn pé ó máa kọrin ò ní ṣi orin kọ kódà ẹnì kankan ò ní rí tiẹ̀ ṣe Abu Hurairah sì jẹ́rìí ńjọ́ náà yìí pé lóòótọ́ l'Ànábì wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a sọ yìí ó wà nù sọ ihu o ìwé tí wọ́n gbà pé asahul kutubi o ba'da kitabillah ń bẹ́ńbẹ́ o ọ̀rọ̀ tá a wí ìwé tí wọ́n gbà pé ó lálàáfíà jù ń bẹ́ńbẹ́ o bá Ànábì gbọ́ orin wọ́n sì lẹ́ni tó bá gbọ́ orin ó wọ̀ ná wọ́n á lẹ́ni tí ń kọ́ wọ̀ ná ṣe àwọn sàhábà tí ń kọrin ó wọ̀ ná tàbá Ànábì tó gbọ́rin yóò wọ̀ ná àmọ́ ká tó máa tẹ̀síwájú a kọ́kọ́ lọ gbọ́ ìbéèrè tí Pasuma béèrè lọ́dọ̀ àwọn àfa àmọ́ àwọn kan wá lo opportunity yẹn àwọn náà wá gbé àwọn ọ̀rọ̀ àwọn àfa àwọn tí wọ́n fi ń dájọ́ ọ̀nà wọ́n gbé kalẹ̀ ẹ wá gbọ́ ìdáhùn wọn ká tó wá wọnú àwọn ọ̀rọ̀ Ànábì lọ náà bismillah. ẹ jọ̀ọ́ ṣé orin tí mò ń kọ yìí ó lérè lọ́dọ̀ Ọlọ́run àbẹ́ṣẹ̀ ni ẹ ṣe. Allahu akbar. ẹ orúkọ rẹ̀ ń tóbi. Allahu akbar. Allahu akbar. mo fẹ́ ká tún gbọ́ ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí kó lè kúnná dáadáa. ńlá ni o. àmọ́ ìbéèrè kan ni Haji Abdulwasi ìbéèrè yẹn ni mo fẹ́ kí a tún gbọ́ ìbéèrè yẹn ká dáhùn lẹ́ẹ̀kan sí mo fẹ́ ká tún gbọ́. ẹ jọ̀ọ́ ṣé orin tí mò ń kọ yìí ó lérè lọ́dọ̀ Ọlọ́run àbẹ́ṣẹ̀ ni
Allahu akbar. Orúkọ rẹ̀ ń tóbi. Allahu akbar. Aha. Allahu akbar. Ìbéèrè ńlá ni o. àmọ́ ìbéèrè kan ni Haji Abdulwasin béèrè. Ìbéèrè yẹn ni mo dẹ̀ fẹ́ ká dáhùn. Ẹ rí i pé wọ́n sọ fún wa wípé sórin dá àborin ò dá. Wọ́n sọ fún wa wípé ṣàkọrin dá kéèyàn kọrin kó dá àbí kò dá. Wọ́n ní báwọn ti ń kọ yìí ṣáwọn ó rí ojú rí Ọlọ́run. Ẹgbẹ́ lọ́n tóbi. Ẹ wo iye àwọn èèyàn tí ó wọ ná. Láwùjọ wa jàmbá. Ẹ dákun ká tó tẹ̀síwájú. Ṣé rí i pé ọ̀tọ̀ làwọn tí wọ́n béèrè ìbéèrè yìí lọ́dọ̀ rẹ̀. Àwọn ti fi irú èsì tọ́lọ̀ ń fi rọ̀ wọ́n lọ́rùn. Àwọn kan wá lọ gé. Wọ́n fẹ́ fi dáhùn eléyìí dáhùn rẹ̀. Ẹ wá já gbọ́ dáhùn èyí. Gẹ́gẹ́ bí ìdáhùn àfa àgbà onímímọ̀. Láwọn tọ́lọ̀ ń gbé sáàyè mọ̀. Sòkòlọ̀ ń bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. Àlìkìnnà kéèyàn máa gbọ́ music èèyàn. Wá sí ìbéèrè. Mo fẹ́ ká tún bẹ̀ yẹn gbọ́ láti bẹ̀ yẹn. Ìbéèrè yẹn ni mo dẹ̀ fẹ́ ká dáhùn. Ẹ rí i pé wọ́n sọ fún wa wípé sórin dá àborin ò dá. Wọ́n sọ fún wa wípé ṣàkọrin dá kéèyàn kọrin kó dá àbí kò dá. Wọ́n ní báwọn ti ń kọ yìí ṣáwọn ó rí ojú rí Ọlọ́run. Ẹgbẹ́ lọ́n tóbi. Ẹ wo iye àwọn èèyàn tí ó wọ ná. Láwùjọ wa jàmbá. Àlìkìnnà kéèyàn máa gbọ́ music èèyàn wọ̀ ná. À ń gbọ́ Fuji, hip hop, àpàlà, musical instrument, jìtá, piano àti gbogbo àwọn gángan tí wọ́n fi ń kọrin. Ọ̀wọ́ wa ń gbọ́ ṣé tiẹ̀ èèyàn wọ̀ ẹ́ kó tó wà Jánnà. Náà ẹ dákun bí tí wọ́n déhùn. Ẹ bá mi gbé mufti Mamlaka síbẹ̀. Tó jẹ́ àfa àwọn àgbà ń Saudi ń bí tóun náà ti ń jó music. Àwa ní èrè kìí ṣe torí báwo ilé tó kìí ṣe. Ṣé wọ́n wọ̀ ni? Masha Allah. Àjọ bí èrè kìí ọ̀pọ̀ mufti Saudiya. Ẹni tó jẹ́ àfa àgbà. Láwọn tí wọ́n já sí àwọn àfa àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí náà. Tí wọ́n gbàgbé ọ̀rọ̀ tí wọ́n bá sọ. Ẹni tó wọ́n lọ kẹ́ lọ́wọ́. Àwọn àfa àbúgbà. Ṣé báyìí ní sìn? Ẹ̀ẹ́dì pé àwọn gbé. Kí ni tí wọ́n bẹ̀ tí wọ́n bẹ̀. Ṣé ẹni tí wọ́n dára ní pé yóò. Sáyé. Ìyẹn sáyé. Bí wọ́n jó ní dáadáa ní musical instrument. Ni wọ́n sì jó sí. Ṣé ẹni pé wọ́n jó ní? Ṣé ẹni pé jó ní ti Saudi Arabia ní jó ní? Wọ́n lọ àwọn tí wọ́n já sí pé àwọn mẹ́ta yìí tí wọ́n lọ gbé wá fún wa. Gbogbo ayé tó kọ́ ná àwọn ní kọ́lọ́ máa jẹ́ náà. Àwọn ni wọ́n jó. Wọ́n kọ́ sọ fún wa pé àwọn ilé ìdí sí. Bí ẹ láwọn ilé ìdí sí, àwọn ilé ìdí sí, àwọn ilé ìdí sí, àwọn ilé ìdí sí, musical instrument. Ṣé wọ́n wọ náà? Ẹ̀jẹ̀ máa tẹ̀síwájú. Ọba ni wọ́n ní náàsì níbẹ̀ nínú àwọn èèyàn máa ń yẹ ṣẹ̀rí láwọn àrí àwọn tó ní bí wọ́n kówó lé orin yọ̀rọ̀ dẹ́ta yọ̀rọ̀ síbi wọ́n fẹ́ gbọ́ orin yóò di owó lọ́wọ́ yóò lè fọ́ ní Fuji ọ̀dà àwọn hip hop ọmọ ṣẹ́ni ọ̀sà kan jọ orí tó fẹ́ gbọ́ bí orin wọ́n máa ń ra àwọn olórin lọ́wọ́ wọ́n náwó sí di orin ọ̀rọ̀ ọba ni èyí tó ńlá àrùn ṣẹ̀bi ńlá torí láwọn àdìsí yẹn nígbà tí àwọn abáfẹ́ máa dúdú kùtù kálukú máa dúdú kùtù pé láwọn àdìsí ìrọ́dí láwọn àdìsí kí máa fi ọ̀sẹ̀ yẹyẹ láwọn àdìsí kí máa ṣẹ̀fẹ̀ ní. àbọ̀ àbúrò àbúrò sódì ó dìde wọn lọ́rùn. ó ní bàbá ńlá ilẹ̀ ìlà ilaha illallah. ó ní oṣù ọlọ́mọba ọba tí ayé pè jẹ́ ìrọ́ tí ó ṣe ní táǹtì ló ṣe lọ sí èsì alẹ́ ìrọ́ ó ní ojú búra ó ní láwọn àdìsí àdìsí ó ní bàbá dẹ́gbẹ̀ẹ́ fún fáwọn ó ní àdìsí làdẹ́gbẹ̀ẹ́. Ẹ̀kọ́ táwọn àfa wa sọ bẹ́ẹ̀. Ọ̀la kò láì ní ọ̀sùn sọ pé nígbà táwọn ìlú mú àwọn. Jábọ̀ Abdullahi bin Mas'ud sọ bẹ́ẹ̀. Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu. Ó dá a lójú gẹ́gẹ́ bí àgbọ̀yé tiẹ̀. Kò dárúkọ àlẹ́bí sí. Rárá wà ní ọ̀sán àbá náà. Àwọn ilé tí kò kéè ní. Àwọn ó sì padà fi Al-Qur'ani tu. Láhùn
ànábì àwọn àfáà ni wọ́n fi ìjà bẹ̀ sí lọ́wọ́ báyìí ní ìsìn èyí ó sì gbọ́dọ̀ fi rọ́ọ̀ṣì dáwà wọ́n ní báwọn ṣe lọ ìyàbá ànábì ṣe tó fún àwọn ènìyàn ṣáàbù náà fún ọ̀sán àwọn sàábà bí náà gbọ́ lóòótọ́ àwọn ẹbí náà dúpẹ́ àmọ́ kò ṣe ní oṣù pàtàkì dúpẹ́ àwọn wọ́n lu àgbọ́yé wọn pé kí lọ́lọ́lẹ̀ máa sọ bẹ́ẹ̀ láì ní oṣù ìjà tẹ̀síwájú. Bí wọ́n bá ti káyà wọ tí wọ́n mọ orí burúkú tí àwọn olórin tí wọ́n dálẹ̀ yìí lè wa tí wọ́n mọ àdéhùn tí wọ́n dálẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sẹ́nìkan máa kọrin kọ́kà ọ̀dọ́mọ dúdú sẹ́nìkan máa kọrin kọ́mọ máa ṣe sílá sẹ́nìkan máa gbọ́ orin kọ́mọ máa sọ̀sọ́ kúsọ́. ẹ má bínú ẹnìkan ló lọ pè wọlé sí orí ikọ́ yẹn. kọ́mọ máa parọ́ kọ́mọ máa sọmọ̀ta kọ́mọ máa mutí gbogbo iṣẹ́ búpa. ẹ jẹ́ á béèrè àwọn ìbéèrè kan wọ́n ní sẹ́nìkan lè máa kọrin kó mọ́ máa ṣe. ìkékùké lẹ́kẹ́ ìkékùké ẹkẹ́wù ìbílíìs ọ̀daràn ni wọ́n bí wọ́n ṣe ṣàádà wọ́n máa jó bí wọ́n ṣe wàlímà wọ́n máa jó wọ́n máa ní wọ́n máa lu àwọn ìlú kílù yẹn àwọn tó wọ́n máa jíjókíjó tó bá jẹ́ ìlú ẹ̀sìn ni àwọn àbá yẹn àwọn mòdìrú yẹn ó yẹ kó sàwọn sẹ́wọ̀n ni tó bá jẹ́ ìlú ẹ̀sìn lábáwà ìta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé olórin ọ̀ wọ̀nà ẹni tí ń gbórin náà ṣe kí ni òun náà padà wọ̀nà Suratu Luqman Quran 33 verse 6 lọ́lẹ̀ ká maka tafsiri èmi tí maka ni ó kà àwọn ìparọ́ ọkàdí káyọ̀ àwọn ẹ̀ṣẹ̀ kí ni yẹn wá àwọn ìparọ́ àwọn sọ̀rọ̀ wá ṣe rí ni ìwọ́n tó bá ti ní tafsiri Ibn Kathir ilé lọ́lẹ̀ wọ àyà yìí ọwọ́ níbi tí abúlé Mas'ud títí múra lẹ́ẹ̀mẹ́ta ipe òun fọlọ́ ń búra láwàlẹ̀ àdíyèsí ẹ̀yìn orin àlùjọ ni. àlùjọ. kọ́lọ́mù bá aláàkọ́mọ́jà sí na. awi fún wa ti. naam alhamdulilayi rabbil alamin káwa lọ síbi táwa náà ń lọ tá a bá wo ti àwọn àfáàwá yìí ń sọ àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ òótọ́ ṣẹ̀gẹ́tì mínísì láwọn àwọn kan wà láwọn kan tó jẹ́ bí àwọn àbàjẹ́ díẹ̀díẹ̀ táwa náà sì mọ̀ tá a bá gbọ́rọ̀ yẹn yé dáadáa bí irú pé kóbìnrin wá sídìí lẹ̀ kó máa jó lágbo a mọ̀ pé fasadi ni kò sẹ́ni tó ní làákàyè tí ó jiyàn sí yìí o àmọ́ ibi táwa ń lọ gangan torí pẹ́ lómi náà ṣé èyí tí wọ́n tún sọ yẹn náà gbogbo èyí ń wo èyí ń Islam ò faramọ́ so àmọ́ ẹni bá gbọ́ orin ó wọ ọ̀nà olórin fúnra rẹ̀ ó wọ ọ̀nà àyà wo ló sọ bẹ́ẹ̀ kò sí àyà tó sọ àwọn àyà táwọn àfáà máa ń sábà lọ́ọ́ lọ́mọ. A kì í fún àwọn àyà wọn yẹn nítumọ̀ tó tọ́ àti túmọ̀ tó yẹ. Bóyá lápẹẹrẹ tá a bá lọ sínú Al-Qur'an nínú Suratu Shu'ara. So alhamdulilayi rabbil alamin ẹ dákun ẹ má bínú nítorí Ọlọ́run iná ló daṣẹ́ lẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa a rí i pé tá a bá lọ sínú Suratu Shu'ara níbi Ọlọ́run bá ti ń sọ̀rọ̀ àwọn akùnrin a rí i pé bẹ́ẹ̀ náà lọ́pọ̀ àwọn àfáà máa ń sábà kọ́kọ́ mú dání níbi Ọlọ́run ti ní wa shu'arahu yattabi'uhumul ghawun. Alam tara annahum fi kulli wadin yahimun. Ó wà nísàlẹ̀ súra yẹn pátápátá tí yẹn bá lọ sínú Suratu Shu'ara ẹ bá ń bẹ̀. Ọlọ́run ń sọ yí pé àwọn tí wọ́n jẹ́ akùnrin wọ́n ní yattabi'uhumul ghawun pé àwọn tí wọ́n máa tẹ̀lé wọn al-ghawun náà ni wọ́n. Ghawun làwọn tí wọ́n máa wíwíkúwí tí wọ́n máa sọ̀sọ́kúsọ àmọ́ tí àwọn àfáà ó bá tu wọ́n á láwọn olórí ibú
torí pé tá a bá láwọn olórí ibú ni wọ́n ànábì jẹ́ fáǹsì fáwọn kan tó ń kọ nínú àwọn sàhábà tó sì fẹ́ràn orin wọn. yattabi'uhum al-ghawun àwọn tí wọ́n máa wíwíkúwí ọlọ́ni alam tara annahum fi kulli wadin yahimun ọlọ́run sọ̀rọ̀ wọn lọ bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run wá sọ ó jẹ́ bànújẹ́ fáwọn tí wọ́n ń kunrin ó jẹ́ bànújẹ́ fáwọn tí wọ́n ń kunrin nínú àwọn sàhábà ó jẹ́ bànújẹ́ fún wọn ìbànújẹ́ tó wá jẹ́ fún wọn yìí pé kayfa nahnu báwo wá là wá tó yẹ pé àwa tá a jẹ́ mùsùlùmí tá à ń kunrin èyí ń ló bí illal ladhina amanu àyàfà wọn jẹ́ kí n ṣí súra yẹn Suratu Shu'ara òkè ńgbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ mẹ́ ó ní wa shu'ara'u yattabi'uhumul ghawun ṣọ́ra àwọn akùnrin tí wọ́n àwọn tí wọ́n máa tẹ̀lé wọn so ó ń jẹ́ Quran chapter 26 verse kínní 224 ọlọ́ni wa shu'ara'u àwọn tí wọ́n ń kùnrin yattabi'uhumul ghawun àwọn gahun àwọn tí wọ́n máa ń wíwíkúwí tí wọ́n máa ń gbọ́gbọ́gbọ́ sọ̀sọ́kúsọ ní máa ń tẹ̀lé wọn kìí ṣe páwọn olórí ibú àwọn àfáà ni wọ́n ń tú sáwọn táyé wọn bàjẹ́ torí pé níbẹ̀ yẹn gọ̀húnà tó ń sọ yẹn aláàrà àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ tí wọ́n jẹ́ gọ́wìn ó yà kó àwọn jẹ́ pé gàwá àwọn táyé wọn ta so ó ní alam tara annahum fi kulli wadin yahimun ṣé ìwọ náà ò rí ìwọ ànábì pé gbogbo ibi tí wọ́n bá ti dé yahimun ni wọ́n máa lọ ni wọ́n máa bọ̀ para ọ̀rọ̀ wọ́n máa ròyìn èèyàn tayọ bẹ́ẹ̀ ni ní ti rí wọ́n máa sọ téèyàn ò jẹ́ wọ́n máa yìnyàn kọjá àlà wa annahum yaquluna ma la yaf'aluna wọ́n á sì máa sọ tán lè ṣe àyà Kùránì sì tún wá pé illa yaani mina shu'arahi nínú àwọn olórí yẹn o àyàfà àwọn tí wọ́n bá jásí pé ní alladhina amanu tí wọ́n nígbàgbọ́ nú Ọlọ́run wa amilu salihati táwọn náà ń ṣe ibadat àwọn náà ń ṣiṣẹ́ rí wa dhakarullaha kathira táwọn náà máa ń dárúkọ Ọlọ́run púpọ̀ nú orin wọn wantasaru min ba'di ma dhulimu àwọn náà máa ń forí ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn nígbà táwọn èèyàn bá ṣàbòsí ayé tọ́lá àwọn olórin kan àwọn olórin jọ̀hún àwọn máa ń forí challenge ìjọba nígbà tán bá fìyà jára lù so Ọlọ́run ti pín àwọn akọrin sí méjì àwọn tí wọ́n máa kọ́ tiwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ àtàwọn tí wọ́n ń wí tiwọn tí wọ́n ń wí ní tó dáa tó sì jásí pé wọ́n ń forí wọ́n gbé àwọn èèyàn níjà tó bá wá wo ọ̀rọ̀ Ọlọ́run dáadáa ó wá rí pé tá a bá gbé orin kalẹ̀ orin fúnra rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n sìn jọ ni la fi rí nínú wípé ma asana minal kalami asuna mina sha'ir èyí tó bá dáa nínú ọ̀rọ̀ tí wọ́n bá fi kọ orin dáadáa ni ó máa jẹ́ Ọlọ́run dẹ̀ sọ fún pé yanha anil fahshahi wal munkar akọ́ká sọ̀sọ́kúsọ ṣáwá torí ká má sọ̀sọ́kúsọ pa ní sọ̀rọ̀ mọ́ inna Allaha ya'murukum bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha anil fahsha Ọlọ́run ní a má sọ̀sọ́kúsọ ńgbò ní a má sọ̀sọ́kúsọ ṣáwá torí ẹ̀ sọ gbà á gbọ́dọ̀ sọ̀rọ̀ ó ní ìsọkúsọ nínú ọ̀rọ̀ haramu ni gbogbo ntẹ̀yàn bá sọ lọ́rọ̀ tó bá ti dá tí wọ́n bá fi kọ orin rẹ̀ ni ó máa jẹ́ gbogbo ntẹ̀yàn bá sọ lọ́rọ̀ tó bá ti jásí pé ọ̀rọ̀ tí ò dáa ni orin kórin náà ni ó máa jásí bí yóò ṣe lọ́nu já wa padà sí pé ṣé mùsùlùmí lè gbọ́ orin tàbí kò lè gbọ́ orin
àti mọ̀rú orin tó lè gbọ́ àmì èyí tí ò lè gbọ́ torí pé Al-Qur'an náà máa bá wa sọ̀rọ̀ ńgbà mí ó ní wa idha marru bil-laghwi marru kiraman àwọn tí wọ́n jásí pé ńgbà tí wọ́n bá kọjá níbi táwọn èèyàn ti ń sọ̀sọ́kúsọ marru kiraman wọ́n á sáré kọjá ńbẹ̀ ẹlòmíì ó fa sọ́ọ̀dù gan tó bá yẹ pé yẹn là ń sọ pé bó o bá rí ibi tí wọ́n ti kọrin tí ò dáa fast forward ẹ̀ tó o bá ń wo nǹkan tó bá débi tí ò dáa fast forward ẹ̀ mọ̀ bá wa wo ohun tí ò dáa nì ọ̀rọ̀ lè yíwùn àmọ́ ká wá torí aburú kan tí ń bẹ nù nǹkan ká wá mú nǹkan ká parẹ́ ká wá ní lahawul hadith orin ní jẹ́ bẹ́ẹ̀ rárá jẹ́ àjọ sáré yẹ àwọn hadith yìí wò kí n tó lọ sínú Al-Qur'an ìjẹ́ mùsùlùmí lè gbọ́ orin nínú Sahihul Bukhari náà làdísù tá a sì ń lọ láfẹ́ kà yìí ìbéèrè tó yẹ ká wá bira wa léèrè ni pé kayfa yakunu limri'in an yaqta'a bi hurmati shay'in aqarra Rasulullahi sallallahu alayhi wa sallam fa'ilahu amamahu báwo la ṣe ń sọ kíní kan dé wọ̀ ní ntànàbí faramọ́ tó sì fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ táwọn èèyàn ṣe lákàtà rẹ̀ báwo ni ó ṣe máa rọ àwa lọ́rùn láti sọ pé èèwọ̀ ní nǹkan náà in tí wọ́n sì ṣe wájú rẹ̀ nì gẹ́yìrà marra kì í ṣe pé ń gbẹ ẹyọ kan àbí ń gbẹ ẹyọ méjì jẹ́ àlọ́nú àdìsù àná Muhammad nínú Sahihul Bukhari bóyá ànábì ò tí ì sọ fún wọn jọ náà pé gìnàwù yẹn o haramu ni tá ànábì fi ń gbọ́ táwọn sàhábà náà ń gbọ́ tí wọ́n sì ń tẹ́tí sí. حدثنا مسدد حدثنا بشر بن المفضل حدثنا خالد بن ذكوان قال قالت الربيع بنت معوذ بن أفرا àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn nu lágbájá sọ tàmẹ̀dú wí قالت الربيع wọ́n ní Rabi'i sọ wípé Rabi'i táwọn wí بنت معوذ ni بن أفرا oni jaa annabiyu sallallahu alayhi wa sallam wala nabi de nínú Sahih al-Bukhari ni o fadakhala hina buniya ala fajalasa ala firashi kamajlisi kaminni wala nabi wọlé nígbà tí wọ́n fi mí sílé ọkọ ìyẹn ni pé lálẹ́ ẹjọ́ tó wọlé ọkọ tí nǹkan ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ó ní jalasa ala firashi orí ìtẹ́ mi gangan ló jókòó sí kamajlisi kaminni bí wọn náà ti jókòó tá a súnmọ́ra yìí ó ní faja'alati juwayriyatun lana yadribna biduffi wa yandubna àwọn ọ̀dọ́bìnrin níjọ́ tá à ń sọ yìí juwayriyat yadribna biduffi wọ́n ń lùlù fún wa ńjọ́ náà wa yandubna wọ́n sì ń kọrin mi ìròpó fi Sahihil Bukhari tó bá jásí pé ẹni tó bá gbọ́ orin ó wọ̀ ọ́nà irú orin wo ló gbọ́ ìgbọ́ orin kọ́ ni ó sọ̀yàn dọ́mọ náà tó tálẹ̀ ni pé Ọlọ́run ò fẹ́ ká máa gbọ́gbọ́ gbọ́ kí làákàyè wa má bàjẹ́ kí ronú wa má bàjẹ́ àmọ́ ilé ànábì ìjókòó àwọn ọmọdé àwọn ọ̀dọ́bìnrin juwayriyatun lánàá àwọn ọ̀dọ́bìnrin wa tá a ní yadribna biduffi wọ́n ń lu dúfù wọ́n ń lùlù torí táwọn ń pè ní alginawu ní gbogbo ayé ń lọ bẹ̀ kí là ń pè ní alginawu gan táwọn fi hàn pé ṣé ginawu náà lù lọ́dọ̀ ànábì tá ànábì gbọ́ wayandubna wọ́n sì ń kọrin wọ́n ń dárin sọ pé lẹ́ẹ̀kan wọ́n lóbìnrin ò gbọ́dọ̀ máa dárin láwùjọ ni àmọ́ àwọn obìnrin ló ń dárin níjókòó ànábì Muhammad ó sì dùn mí pé ááyà tí wọ́n lọ mú wá ááyà àwọn ìyàwó ànábì ni tọ́lọ́run fi kì wọ́n nílọ̀ kọ́ má máa sọ̀rọ̀ tó jẹ́ pé khususiyya wọn Ọlọ́run fi dá wọn ṣàlẹ́ṣà ìrònú yìí la gbé wọnú Islam lásọ gbogbo obìnrin
diliability tí wọ́n níṣẹ́ lọ́wọ́. Ẹ wo báwọn ìyàwó ànábì ti tó Ọlọ́run tún pa wọ́n láṣẹ kán máa yan sàká kí náà ń ṣe ẹbọ lọ́lọ́run ti ní kán rówó. Ó ní aqimna salata wa atina Allah wa rasulahu wa atina zakata aqimna salata ẹ máa kírun àwọn ìyàwó ànábì ní báwí o wa atina zakata ẹ máa yan sàká ṣẹ́ni tí ò lówó lọ́wọ́ lè yan sàká ó mì pé wọ́n rí nǹkan kan ṣe tó ń dowó. Wa atina Allah wa rasulahu ẹ sì gbọ́tọ̀ Ọlọ́run kẹ́tẹ̀ lọ́kọ yín tí ń jẹ́ Muhammad ẹ má kọjá àyè yín khususiyya wọn ni. Ọ̀rọ̀ pọ́bìnrin ò lè sọ̀rọ̀ láwùjọ tá a gbé wọnú ìsìláàmù yìí ó ń fìyà jẹ mùsùlùmí dọ̀la. Obìnrin ò lè lọ ọjà obìnrin ò lè tajà obìnrin ò lè rajà torí pé a lọ ọ̀lú ibi tó já sí pé in táwọn mú láṣà ni wípé àwọn obìnrin àwọn ò ní lọ ọjà ọkùnrin wọn ní lọ ọbẹ̀. Nílùú tiwáyà yìí tó wá já sí pé obìnrin ní ń tajà ń bẹ̀ ọkùnrin yóò wá kọrí síbẹ̀ yóò lọ dúró láàrin àwọn obìnrin kò gbọ́ bí àyè pé alfatuwa tatagayyaru ìdájọ́ a máa yí padà bí ìlú bá ti ń yí padà síra wọn. Ìwọ ló wà lọ ọjà ọkọ ìyàwó ló wà lọ máa nájà láàrin àwọn thousands of women ṣògbó ìsìlámù yẹnu. Ọ̀gá wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹ̀ńtọ́lọ̀ ń bá ro dáadáa kan lọ́lọ́run máa fún lágbọ̀ọ́yé ẹ̀sìn gbogbo ń tà ń lò yìí kò ságbọ̀ọ́yé ń bẹ̀. Àní túgbọ́ àdíìsù yìí sẹ́ ànábì yìí wọlé tọ̀ mí níjọ́ tí wọ́n mú mi wọlé ọkọ fajalasa ala firashi kamajilisi kẹ́mínì ó jókòó lórí ìtẹ́ mi yìí orí ẹ̀ ní iná ló jókòó sí bí wọn náà ti jókòó yìí. Faja'alat juwayriyatun àwọn ọ̀dọ́bìnrin jọ náà tí wọ́n jẹ́ tiwa yadribna bid-duffi wọ́n lùlù ń jọ náà wa yandubna wọ́n sì ń darin. N'o gbọ́ fi Sahihil Bukhari wọ́n sì láàgbọ́dọ̀ gbọ́ orin pé àtẹni tí ń gbọ́ orin àtẹni tí ń kọ orin àwọn méjèèjì ni ó ṣe kíni ni ó wọ ná. Wọ́n sì ní ẹ má ka àdísù ara Egypt o ẹ má ka tafsiru wọn torí wọ́n parọ́ ara Mákà yẹ ṣe kíni àwọn yẹ parọ́ nínú àdísù nínú tafsiru tiwọn. Ó yẹ ká béèrè pé ta ló kọ́ ara Mákà gan tafsiru mélòó lára Mákà ṣe nínú tafsiru tó wà láyé. Tafsiru mélòó ló jẹ́ tàfà Mákà nínú tafsiru tó wà láyé tó dájú. Ṣé Ibn Kathir ṣe ọmọ Mákà ni ṣe Imam Qurtubi ṣe ọmọ Mákà ni mélòó lọ́mọ Mákà nu láwọn tí wọ́n kọ tafsiru pinlẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Ó ní wayandubna wọ́n wá ń kọrin jọ náà pé man qutila min abahi yawma badiri wọ́n wá ń kùnrin lórí àwọn táwọn èèyàn pa nínú àwọn bàbá àwọn lógun Bádàrí wọ́n wá ń fi ń kọrin. Ó ní wọ́n wá kùnrin yẹn débi pé qalati ihdahunna ìkan wá kùnrin nù wọn pé wa fina nabiyyun ya'lamu ma fi gadin. Ó wá kí ànábì pé ànábì nǹkan bẹ láàrin wa o tó nímọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la in tí wọ́n sọ tó ga jù ròyìn ànábì lọ́yẹn lànábì sọ pé dáhìn àdìhì má wí eléyìí wà kúlí bí lẹ́dí kúntì tàkùlì ṣòro ìtẹ́ nǹkan tẹ́lẹ̀ yẹn ìyín ni ẹ máa kọ ẹ má yìn mí kọjá bí mo ti rí sallallahu alayhi wa sallam. Ẹ dákun ṣáà ànábì gan là ń tẹ̀lé. Mo gbọ́ lẹ́nu àfọwọ́ Imran ẹlẹ́njẹ́ òní ó ní táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ wípé bí wọ́n ti ń ṣe ń Saudi nu ó ní ṣe Saudi wá jẹ́sìn ni Ọlọ́run kò gbẹ́sìn gbọ́dọ̀ wọn ni ó ní wọ́n èé ṣe reference àbí wọ́n sọ bẹ́ẹ̀ ó ní wọ́n èé ṣe reference. Wá wo àdísù yìí ìkan nínú àwọn obìnrin yẹn fẹ́ kùnrin ó fẹ́ kí ànábì tayọ bó ti rí ó wá ní wa fina nabiyyun ya'lamu ma fi ghadin ẹnìkan bẹ́ẹ̀ nínú ànábì ni o ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ànábì hà ní da'i hadhihi wa quli billadhi taqulin èyí tó mú yìí má fi yìí kún ṣòro èyí tẹ́ ti ń kọ bẹ́ẹ̀ ti ń kọ́ lọ tẹ́lẹ̀ yẹn ó ti dáa. Ibi tá a ti máa tún àwọn olórin ṣe nu Ọlọ́run olórin ò dáa ìwíkúwí ni ẹ má wí
ẹ sì má sọ̀sọ́kúsọ gbogbo ohun téèyàn ń sọ lọ́rọ̀ tí ó jẹ́ wíkúwí ẹ má fi kọrin kìí ṣe pórin láàmú sọ pé kò dáa pé gbogbo àwọn olórin Islam yẹn ká ní gbogbo wọn ní ó wọná bá fà wá ti ń wí. àdìsù ànábìrẹ fi Sahihil Bukhari ó yẹ ká bèèrè pé ṣé ànábì máa gbọ́ orin yìí àwọn sàhábà máa gbọ́ nígbà tí wọ́n fẹ́ sọ tí ò dá ń bẹ̀ kìí ṣe pọ́rọ̀ tí ò dá ni wọ́n sọ wọ́n fẹ́ yin ànábì. mo rántí àdìsù kan tànàbì ń ṣèrìn àjò bóyá wọn kó Madina lọ sí Maka Umaru náà ń bẹ bóyá wọn náà wà ń bẹ torí pé ìṣesí àwọn Lárúbáwá ni pé tí ràkúnmí ò bá rìn dáadáa orin ni wọ́n máa kọ tí ràkúnmí ò máa fi rìn wọ́n sì ń kọ ní tẹ̀lé ànábì tọ́ba tí wọ́n fẹ́ kọ èyí tí ó tayọ bá ànábì ti rí yóò ní dàáyín fẹlẹ́ yìí lẹ̀ èyí tẹ́ ń wí tẹ́lẹ̀ yẹn ìyún ni ẹ máa wí bá a ti rí nínú Bukhari ló wà o tá a bá wo àdìsù yìí ànábì ń bẹ́ẹ̀ o ó sì gbọ́ orin yẹn kódà wọ́n lùlù sí tí wọ́n ń pè ní alìgínáwù yẹn pé Ibn Mas'ud sọ pé wallahi lẹ́ẹ̀mẹ́ta yúrọ dídú thalatha ó parẹ́ lẹ́ẹ̀mẹ́ta pé orin lọ́lọ́run ń sọ gẹ́gẹ́ bá ànábì bó tiẹ̀ já sí pé wọ́n fi yín kún ni gẹ́gẹ́ bá ànábì ṣe tú fún àwọn ìrọ́lẹ̀ yìí Ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n wí yìí àsọjábẹ̀ kọ́rọ̀ lè dùn ló bí yìí kọ́lọ̀ ń bá wa kí àná Muhammad ẹ rí wípé tá a bá wo àdìsí yìí jalasa ala firashika majlisika minni ó jókòó lórí ìtẹ́ tí mo tẹ́ kalẹ̀ yìí bí wọn náà ti jókòó yìí ó rí pé mas'ala yìí alimuhimu ń tá a rí gbọ́ ń bẹ̀ ni pé waqa al-ghinahu orin ṣẹlẹ̀ ń bẹ̀ fi sabihati zawajiha níjọ́ tó ń ṣe yàwó wa hadarahu rasulullah anabi sì wá bẹ́ẹ̀ wọ̀wọ́ á kalimatihi fastadraka alayha ó wà ń bẹ̀ wọ́n kọrin lójú rẹ̀ anabi gbọ́ àdìsù kan nìyẹn àdìsù mi nínú Sahihul Bukhari ani Aisha ṣé mùsùlùmí lè gbọ́ orin kó tara ẹ̀ wọ́n náà ọ̀rọ̀ náà lè mú yẹn wọ́n náà o torí pé anabi sọ fún wa pé alayhi salam pé innal abda la yatakallam bil kalimati min sukhutillah la yulqi laha balan yawi biha fi jahannam èyí ó máa sọ̀rọ̀ míì kò sí ní kàákùn ọ̀rọ̀ yẹn sì lè gbé wọ́n náà èyí ó sì máa sọ̀rọ̀ míì tí ó máa jásí pé min ridwanillah ó lè mú yàn rí yọnu Ọlọ́run la yulqi laha balan kò sí ní kàákùn yarfa'u Allahu biha darajatin Ọlọ́run ó sì torí ọ̀rọ̀ ni yóò sì gbé ga sínú àlìjánnà ọ̀rọ̀ téèyàn bá ń sọ tí ò da tí wọ́n bá ti fi kọrin orin tí ò da ni èyí tí wọ́n bá ń sọ lọ́rọ̀ tó bá da tó bá ti fi ń kọrin orin kí ni o orin tó da ni tẹ́lẹ̀ mi bá ní àwọn ọlọ́ni ma allamnahu shi'ra àfa nàbì ní ma orin ṣe bóun ni wọn fún sọlọ́run òfẹ́ lómi náà sàhábà wa ma yanbaghi lahu ọlọ́run ní kò mọ̀ ọ́ kọ́ torí pé kí ni tó bá mọ̀ ọ́ kọ́ ni wọ́n ó gbé Kùránì sípò pé orin ní ń kọ́ lọ́lọ́run òṣèjú ọmọ ọkọ torí àwọn olórin ń bẹ ń jọ náà lóbi ma yanbaghi lahu kò lè ṣe orin ọlọ́run fún láti kọ́ in huwa illa dhikrun wa Qur'anun mubin Kùránì ní ń kà ó kì í ṣorin o wọn wà tún máa fi yẹn ṣẹ̀rí ṣàfẹ́ láàgbọ́ Kùránì yẹn ni àdìsù eléyìí tí mo tún fẹ́ kà yìí àni Aisha radiyallahu ta'ala anha èyí náà lẹ́nu Aisha nínú Sahih Bukhari ni pé annaha zaffat mura'atun ila rajulin min al-ansar wọ́n ń sin ọmọ obìnrin kan lọlé ọkọ tó sì fẹ́ ọmọ Medina ni ó wá jẹ́ nínú àwọn ọmọ tí wọ́n jọ mọ̀ ọ̀dọ̀ fún Aisha radiyallahu ta'ala anha ńgbà wọn wá fẹ́ sìn lọlé ọkọ wọn wá fẹ́ sìn lọ ní gbẹrẹfu faqala nabiyullah sallallahu alayhi wa sallam lànàbí ọlọ́mbá ní ya Aisha ìrẹ́ Aisha ma kana ma'akum lahwun kó nǹkan eré dání ni láwù tí wọ́n ń sọ pé àlìgínà kó nǹkan eré dání ni ní kọrin ní lùlù ni fa innal ansara yu'jibuhumul lahwu torí àwọn ará Medina inú wọn máa ń dùn sí orin inú wọn máa ń dùn sí kárí nǹkan bí ìlù tí máa ń jẹ́ kí nǹkan dùn
fi Sahihil Bukhari níjọ́ náà wọ́n sì lọ kó àwọn ọmọ jọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kùnrin lóbìnrin obìnrin ní máa kùnrin jọ náà o tó máa fẹ́ lọ léyàwó wọ́n kó àwọn jùwèrìyàtù míì náà jọ wọ́n kùnrin wọ́n lu dúfù wọ́n lùlù orin tí wọ́n sì ń kọ́njọ́ ni pé àtẹ̀yìnàkùn fàhàyànà nùhàyèkùn èyí ó lùlù sí kò ní dàlùjọ ọlọ́run ò ní kéèyàn má jó in tó sọ ni pé látàfúrá má yọ̀ láyọ̀ pọ̀rọ̀ tí wàá fi gbàgbé ọlọ́run ayọ̀jù má kọjá àlà kó wá já gbogbo ntọ́ ọlọ́run ò fẹ́ ló wàá máa fi dunnú inna Allaha la yuhibbul farihin ọlọ́run ò fẹ́ràn tí ń bá ń yọ̀ ayọ̀ kọjá àlà tatarruful farih kéèyàn yọ̀ kọjá àlà ni wọ́n fi ní ayọ̀ máa pààyàn àdísù míì tún rè o tá a bá tún ka àdísù yìí náà kí l'Ànábì ń sọ ń bẹ̀ yẹn yu'jibuhumul lahawa yu'jibu yẹn pé bilugatina tá a bá ní ká wò èdè Lárúbáwá yuhibbuna tarba wọ́n fẹ́ràn ìlú wọ́n nífẹ̀ẹ́ ìlú Ànábì ló tún pè wọ́n ṣàkíyèsí pé ẹ̀kọ́ nǹkan lújọ́ tí wọ́n lù lọ́bẹ̀ nínú Sahihul Bukhari ló kú wa òun sì lẹ́pẹ̀ lásọ̀hùl kutubi ba'da kitabillah tó bá yẹ pé gbígbọ́ orin yóò mú yàn wọ́ná kíkọ orin yóò mú yàn wọ́ná ẹ wá dákun Tafsir Ibn Kathir tá à ń sọ yìí ṣé kò sórí inú ẹ lọ sínú Suratu Shu'ara orin táwọn tí wọ́n kùnrin ń bẹ ń bẹ t'Ànábì gbọ́ naam mo kàn ń fẹ́ máa wọlé tó àdìsù ni o nínú Bukhari again bákan náà àni Aisha látẹnu Aisha radiyallahu ta'ala anha wọ́n ní anna Aba Bakr dakhala alayha Abubakar wọlé tó òun wan nabiyyu sallallahu alayhi wa sallam indaha yawma fitr lọ́jọ́ tunu àwẹ̀ aw adha tàbí ká sọ pé lọ́jọ́ léyà ó wọlé tó òun jọ náà Ànábì sallallahu alayhi wa sallam nígbà tó wá wọlé Abubakar wọlé àti Ànábì Muhammad láàárọ̀ ọjọ́ ọdún wa indaha fataya lọ́dọ̀ Aisha njọ́ náà fainatan àwọn ọ̀dọ́bìnrin méjì kan bẹ pẹ̀lú ẹ̀ àwọn ọmọbìnrin méjì tó kù ní yáàni tí wọ́n ń kọrin fún Aisha bima taqazafati al-ansar yawma bu'ath pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ látàdọ̀ àwọn Ansari nígbà bu'ath tọ́jọ́ yẹn wọ́n fi ń kọrin fún àwọn náà máa ń fi ṣẹlẹ̀ kọrin faqala Abubakar ṣàpè Abubakar wò pé nínú yàrá Ànábì òní mizmaru shaitan irinṣẹ́ èṣù báwa náà ṣe máa gbé àkídà gbé mizmaru shaitan astaghfirullah la ilaha illallah ẹlòmíì ó rí musical instrument nínú yàrá ni yóò ní shaitan ló tóbi tó yìí astaghfirullah yóò ṣe máa bí ẹni tó fẹ́ ké Abubakar wọlé ń jóná ó ní mizmaru shaitan marratain ẹ̀ẹ̀mejì ló wí irinṣẹ́ èṣù rẹ̀ faqala an-nabiyyu sallallahu ẹ bá mi ṣe sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń wọlá sallallahu alayhi wa sallam yìí babaláyége ọlọ́njọ́ gùn lẹ́mi pẹ́ bàbá ó ṣe 90 wọ́n ó ṣe 100 bí akilẹ̀ ayyil qayyumi gbogbo ẹni tó bá wa ṣáámi ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fáwọn náà Ànábì ní dáhùmá fáwọn méjèèjì lẹ̀ ẹni tọ́lọ̀ ń fi ṣe ayé àtọ̀run rọ́nù dáhùmá fáwọn méjèèjì lẹ̀ ya Aba Bakr jẹ́ ọmọ kùnrin wọn lọ inna li kulli qawmin idan gbogbo ìran kankan láyé ló lọ́dún tiwọn wa inna idana hadha al-yawm ọjọ́ tèmi ọjọ́ ọdùnnú ni jẹ́ ọmọ ọkùnrin Sahihul Bukhari Sahihul Bukhari ṣàpè wọ́n ń sọ fún mi ò tí ì lọ ọdún Kùránì o wọ́n ń sọ pé ẹni tí ń bá ń gbọ́ orin ó ṣe kí ni yóò wọná ẹni tó sì ń kọ́ yóò wọná ni wọ́n sọ pé èèyàn ò gbọ́dọ̀ má gbọ́ torí pé bí èèyàn bá ń gbọ́rin kéèyàn rọ omi gbóná sínú etí ó lóore ju kó máa fi gbọ́ orí lọ tàbí kéèyàn mú omi gbóná kó rọ́ṣọ̀ fún kọ́fún rẹ̀ já ó dáa ju kó kórin síkùn lọ.
àdìsù mi ìtúre o àdìsù eléyìí tó bá wo ní ìsìn kí ló ń sọ ànábì pàmìtì wọn kàn gbọ́ orin sọ pé èyí ọ̀rọ̀ pé kíní kan ò tí ì ṣẹlẹ̀ ńgbà náà àfi tábà máa tanra wa tún wá gbọ́ àdìsù mi nù Sahihul Bukhari an Aisha látẹnu ìyá wa Aisha kan náà ni ó ní wa kana yawma Eid lọ́jọ́ ọdún kan yal'abu Sudanu bid-darki wal-hirab ní ọdún náà làwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú wọn wá mú àwọn nǹkan bí ogun bí ọfà ikọ̀ wọ́n fi ń ṣeré wọ́n ń ṣeré tí kó wá wọ́n ń jó ìṣesí lárúbáwá ni kódà ní Saudi dọ̀la tẹ́ ẹ bá kéde pé wọ́n ti róṣù ẹ̀rí wọn àti gbogbo wọn àtàwọn tí wọ́n bọ́ ta àtọ́ba tí wọ́n mú sọ́ọ̀dù wọn báyìí tí wọ́n mọ jó tí wọ́n mọ dùn tí wọ́n mọ palẹ̀ ọdún mọ́ á dà wọn ni. so wọ́n wá ń jó bid-diraki wal-hirab wọ́n kó àwọn nǹkan tí wọ́n fi máa ń ta wọ́n ń jó náà wọ́n ń jó wọn ṣígbà tí wọ́n ń ṣeré ìdárayá ọ̀tọ̀ ni pé à ń practice ogun èèyàn ṣáà lè máa practice ogun jọ ọdún inú wọn ń dùn wọ́n ń yọ̀ lọ́jọ́ ọdún yẹn wọ́n wá mú nǹkan ogun wọn fi ń ṣeré wọ́n ń jóńjó náà Aisha wa ni fa imma sa'altu an-nabiyya wa imma qala tashta'ina tandurin ó ní mo ń bẹ ànábì njọ náà ó jẹ́ kí n wò wọ́n pé mo fẹ́ wòran ó fẹ́ wòran àwọn tí wọ́n ń ṣeré ìdárayá tí wọ́n ń jó lọ́jọ́ ọdún qala tashta'ina tandurin ànábì wa ń bi léèrè wípé ṣé ohun ẹ̀ kó wò wọ́n ni ó nífẹ̀ẹ́ sí fakultu náà mo wá níbẹ̀ ni ó ní fa aqamani wara'ahu ànábì wa mú mi sẹ́yìn ẹ̀ báyìí mo wá dúró lẹ́yìn rẹ̀ báyìí khaddi ala khaddihi mo wá gbé kárìkẹ́ mi báyìí mo wá gbé síbi kárìkẹ́ wa huwa yaqulu dunakum ya bani arfida idha maliltu qala asibuki qultu na'am qala fadhabi kíní yẹn ń dùn mọ́ Aisha bóun ṣe ń wo yẹn inú ẹ̀ ń dùn wa yaqulu dunakum ya bani arfida hatta idha maliltu ànábì yìí sọ fún wọn pé tó èyí tẹ́ ẹ ṣe yìí náà ó ti tó ẹ̀yin Bani Arfida títí ẹ máa ṣe é lọ títí tí màá fi sọ fún yín pé tọ́ ó ti sú mi èyí tí mo wò yín náà tó. qala asibuki ànábì wa sọ fún Aisha pé èyí náà ti tó ẹ o èyí tá a wò yìí tó o kùtù náà ṣó ti tó ẹ bẹ́ẹ̀ ó ní náà bẹ́ẹ̀ ni qala fadhhab ìyẹn wàá máa lọ fi Sahihil Bukhari tó ń fi hàn yí pé ànábì máa ń gbọ́ orin ó sì máa ń tẹ́tí sí orin tí wọ́n á gbọ́ ilé inú Sunanu Tirmidhi wọ́n ní kana Rasulullahi sallallahu alayhi wa sallam jalisan ànábì ń bẹ lórí ìjókòó fasamina lagatan wa sawta sibyani làbá gbọ́ ohùn kan lókè fitifiti àtòwọn ọmọ kéékèèké faqama Rasulullah lànàbì bá dìde fàyídà habashiyatun tadhibna was-sibyana awlaha ló bá jásí pé àbàṣíyà ló ń lọ lé ọkọ tadhibnu was-sibyana awlaha so wọ́n ń ṣèyàwó àwọn àbàṣíyà ń ṣèyàwó ńjọ́ náà làwọn ọmọ kéékèèké wá pé tí wọ́n ń kùnrin faqala ya Aisha fanzuri mo wá ní ìrà Aisha wò wọ́n ó ní fajitu wa fawadatu lahyaya ala manqibi rasul mo wá gbé ibi àjàgbọ́n báyìí mo gbé sórí èjìká òjíṣẹ́ Ọlọ́run faja'altu anzuru ilayha ma bayna al-manqibi ila ra'si mo wá ń wò níjọ́ náà mo ń wo àbẹ̀ṣíyà níjọ́ náà mo ń wò látòrí báyìí mo ń wò dọ́rùn débi pé ànábì máa wo ma bayna al-mankibi ila ra'si láti bí èjìká ẹ̀ báyìí lọ bí orí ẹ̀ ibẹ̀ ló ń gbórí sí tóun ti ń wò faqala li amma shabait ṣé ìtò wò yẹn náà ò tí ì tó qalat faja'altu aqul la li anzuru manzilati 'indahu ó lóun kàn fẹ́ mọ bí pòun ṣe rí lọ́dọ̀ ànábì ni lòun ṣe máa ń fẹ́ ṣerú nǹkan yẹn
ibi tí wọ́n ti ń ṣe nǹkan yẹn lọ́wọ́ táwọn èèyàn ti ń jó tó ń kọrin táwọn ń wo yẹn tọ́lá Umaru ní Umaru bá yọ. Aisha ni farfadọ nọ́ọ̀sù aniha ní gbogbo èèyàn bá sá náà bá fi àbàṣí yálẹ̀. òun jọ yẹn tẹ̀sífù ní ó kàn dára tó ń jọ tó ń kọrin bígbà tí yẹn ń ṣèyàwó ni táwọn ọmọ kéékèèké náà tẹ̀wọ́n bígbà tí yẹn ń ṣèyàwó kì í ṣe pé ó ń ṣèyàwó ó ṣà ń kọrin bí yẹn máa ṣe bígbà tí yẹn bí ìyàwó tó ṣà ń jójó ìyàwó táwọn èèyàn wá ń wòran bí wọ́n ti rí Umaru báyìí farufa dọ̀ náà sọ àlẹ́ yà gbogbo èèyàn parẹ́ ni ṣó yẹ kí Umaru máa yọ káwọn èèyàn máa parẹ́ kánàbí wà lórí ìdúró torí pé Umaru ń bọ̀. فقالت قال رسول ولا النبي واسو يبا اني لا انظر الى شياطين الانس والجن ẹgbẹ́rọ̀ burúkú tí wọ́n fi parí hadisu wọ́n wá la Nabi wá sọ yìí pé mò ń wo àwọn shayatin الانس والجن ó ní inni la anzuru ila shayatin الانس والجن qad faru min Umar pé àwọn àlìjànú èèyàn àwọn ẹni bínú èèyàn àti àlìjànú wọ́n ti sá lọ nítorí Umar. bìkọ́ láti farajatu Aisha nítorí ẹ̀ lèmi náà wá padà ìyẹn fi hàn pa Aisha náà tún ṣe kiri òun náà tún sá. kí wọ́n lè mọ̀ pé kì í ṣe pé a kàn mọ́ kankan a nílé ìgbérònú sí. gbogbo àdìsù yìí tá n ka ẹ̀ rí i pé gbogbo ohun tí wọ́n ń sọ fún wa ń bẹ̀ Ọlọ́run ò ṣe orin léèwọ̀ èyí tó ṣe léèwọ̀ lèyí tí èèyàn fi ń wíwíkúwí tí ń sọ̀sọ́kúsọ àmọ́ ọ̀dẹ́ jẹ́ pé wọ́n fi ń dárúkọ Ọlọ́run wọ́n fi ń kí Ọlọ́run ẹni yẹn náà ń dárúkọ Ọlọ́run nù tiẹ̀ ó sì fi ń gbé àwọn èèyàn níjà tó fi ń gbé àwọn èèyàn níjà ẹ lè pe orin yẹn ní haramu orin èéfẹ́ kan ṣe haramu ẹni tó bá kọ ní ó determine in tó ń kọ. Ní torí pọ́lọ̀ ní ẹmọ́ sọ̀sọ́kúsọ ká wá sọ pé aráàmù ní ọ̀rọ̀ programu tá n bá lọ tẹ́lẹ̀ a suspend yẹ tó bá wá dọjọ́ sátidé a wà pé kí là ń pè ní lahawul hadith kí ni ìtumọ̀ lahawul hadith ìdí fẹ́ kọ́ ọmọ nù kúránì pé kí n kọ́kọ́ jẹ́ ẹsí alukurani ní ahsanul hadith ọ̀rọ̀ tó dáa jù láyé gbogbo ọ̀rọ̀ tó bá ti ń takò kùránì là ń pè ní kíni o lahawul hadith ìmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ìṣe ìmọ̀ by instrumentals tó bá ti jásí pé wọ́n fẹ́ fi takò alukur'an là ń pè ní kíni o lahawul hadith kódà àwọn ọmọ tá à ń bí iná láwù ní torí pọ́lọ́ ní innamal hayatu dunya ó ní masalul hayatu dunya lahawun wa la'ibun ayé tá a wà nú ẹ̀yìn náà láwù ló pè ṣé ká torí ẹ̀ ní kákú ń bẹ́ẹ̀ ni nígbà tí ó sọ̀rọ̀ ká lè mọ̀ pé láwù lọ́mọ ó ní la tulihikum amwalukum wala auladukum an dhikrillah ẹ má jẹ́ kọ́ ọmọ tẹ́ ẹ bí àtọwọ́ yín kọ́kọ́ dí yín tẹ́ ẹ fi ní ráàyè sí lọ́hùn kéèyàn lè mọ̀ yín pé tí wọ́n bá ti ráàyè sí lọ́hùn kan ẹ ti ṣe kí ni ó ti di láwù ọmọ lè di láwù mọ́yàn lọ́wọ́ ìyàwó lè di láwù mọ́yàn lọ́wọ́ ìyẹn ni pé làhàwáhù nǹkan yẹn kó bá kò jó orí tọ́lọ́ ń ṣe. ṣé n tí mo sọ yé nísìn kùránì ní ahsanul hadith ìntẹ̀yẹn máa fi takò là ń pè ní kíni o lahawul hadith jẹ́ n sáré fún ẹ láyà kan. àwọn káfìrí wọn yìí ń bọ̀ ń bẹ̀jọ́ ní la tasma'u li hadhal qur'ana jẹ́ n sáré fún ẹ ní àyà lórí èyí hùn kí wọn náà sáré yẹ̀ wò pé la tasma'u li hadhal qur'an nínú suratu Fussilati àyà 26-27 ó ní wa qala alladhina kafaru in táwọn káfìrí máa ń sọ ní wípé la tasma'u li hadhal qur'ana ẹ má máa tẹ́tí sálù qur'ani yẹn walghaw fihi ẹ máa sọ̀sọ́kúsọ ń pẹ́ la'allakum taghlibun nítorí kẹ́lẹ̀ borí wọn laghaw ẹ máa sọ̀sọ́kúsọ nípa qur'an lẹ́yìn pé
tí ànábì má ti wá mú kùránì wá àwọn náà ó yí kùránì yẹn sí nǹkan míì wọ́n wá lọ mú àwọn ọ̀rọ̀ ẹnìkan wá tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ó máa tako ọ̀rọ̀ yẹn nítorí kí láti fi sọ àwọn èèyàn nù kọ́ má lè nígbàgbọ́ sí alukur'an ìta ń pè láwùlẹ̀ àdìsí nìyẹn ṣẹ́ni tó ń kọrin tó fi jí wéré káwọn èèyàn lè jí fún sàrí ṣé yẹn kọrin láti fi ṣì àwọn èèyàn lọ́nà kọ́ má ṣe tọ́lọ́hùn. ìta ń pè ní láwùlẹ̀ àdìsí ní gbogbo ohun tí èèyàn bá fẹ́ lò láti fi tako iṣẹ́ Ọlọ́run torí pé ó fẹ́ tako àṣánul àdìsí ni ó wá lọ mú láhàwù wá nǹkan kí nǹkan tí ò nítumọ̀ lọ́ fi máa ń pè ní láhàwù àdìsí ọ̀rọ̀ kọ́rọ̀ ṣẹ́gẹ́tì mísìn eré làwọn ọmọ aláwọ̀ ń ṣe ṣọ̀pẹ́ láhàwù àdìsí ni ọ̀rọ̀ sí ní àdìsí ìyẹn làwọn ṣe fi ń tú àlìgìnáwù gbogbo àwọn sàhábà tí wọ́n kọrin yẹn yóò jẹ́ gìnáwù ànábì yóò sì máa gbọ́ orin. ibi la dá dúró sí lónìí kọ́lọ́ kó ṣíjú àánú wa tó bá dọjọ́ ọjí eléyìí ó máa jẹ́ part 1 tó bá dọjọ́ ọjí mọ́ a suspend ọ̀rọ̀ tànẹ́bì sàlámà tá à ń bá bọ̀ bí báwo ni wọ́n ṣe sìnkú ànábì mi rò pé ó gbọ́ a continue eléyìí tí ó bá wá di jímọ̀ míì tó ń bọ̀ lọ́hùn a continue èyí tí ọ̀rọ̀ ànábì yẹn olúwa Ọlọ́run dákun mọ́ ṣe láàkì mọ́ fún wa àdúrà bàbá wa Maulana Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilory Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún bàbá kó bá wa ṣe dáadáa fún wọn lọ́la la ilaha illallah Muhammad Rasulullah ẹ̀mí gígùn àlàáfíà èyí tó péye àlàáfíà tí ò ní àárẹ̀ nù àtàlàáfíà tí ò ní nira àlàáfíà tí ò ní dààmú lọ́la la ilaha illallah Ọlọ́run bá wa ṣe fún Maulana Sheikhina Habibullah Adam Abdullahi Al-Ilory Ọlọ́run dákun jọ ń pẹ́ fún wa lásìkò yìí nísìn ó rí i pé inú ọ̀tá ó ti máa bàjẹ́ làwọn àgbàlagbà fi máa ń sọ pé inú ọ̀tá ò ní dùn ara ọ̀tá ò ní yá gbogbo ìgbà táwa náà bá ń ṣe ohun rere inú ọ̀tá kì í máa dùn sí yẹn o tí ń bá ń da o bí bàbá ti jáde lónìí ìsìn ìdààmú ti bọ́ ta o torí pé ìrònú tiẹ̀ náà ni kí bàbá ó kú Ọlọ́run sì ní bàbá ò ní kú bàbá kú tì àmọ́ bàbá yìí ṣe fẹ́ lá bàbá ó sì ní kú lápò ẹ̀mí gígùn tó pọ̀ àmọ́ ní ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn ní gbẹ̀dẹ̀mukẹ́ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn ní gbẹ̀dẹ̀mukẹ́ ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá aránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn ní gbẹ̀dẹ̀mukẹ́. لقد جاءكم لإيلاف إنا أعطينا فاتا بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá pàrọ́mù náà bà ní ádámọ̀. alágége máa kú iṣẹ́ tó sọ mí má dọ̀la. lọ́dọ̀ fẹ́ tó sọ mí má
ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.